tún rédíò ó ti àti pé ó tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ ó tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. ara lílẹ̀ pẹ̀lẹ́. mo kí gbogbo àwọn ará ilé lọ́kùnrin àti lóbìnrin lórúkọ Jésù etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dì, àmín. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. orúkọ tèmi ni wòlíì ìránṣẹ́ Ọlọ́run Ajínrere Afọlábí Afọlápẹ̀mí láti ìjọ Ìtẹ̀dó Àánú àti Oore Ọ̀fẹ́ CMS Pakisha nílùú Ìkòròdú lẹ́ni a sọ wípé a fẹ́ sọ̀rọ̀ nípa àkọ́bí ọmọ. àwọn èèyàn ní first child, ẹlòmíà ní first born. àkọ́bí ọmọ, ṣé ọmọ tó bá kọ́ bí náà ń pè lákọ́bí ọmọ? kí ló ẹ̀ ń tẹ̀ sọ pé àkọ́bí ọmọ yẹn? ẹ ṣe kò sí gbogbo nǹkan tó wà láyé yìí tá à ń fojú rí tàbí tá à ń fojú rí tí ò ti wáyé nínú Bíbélì. gbogbo ènìyàn náà ló mọ nǹkan tí à ń pè ní àkọ́bí ọmọ. yálà ó lè jẹ́ ọkùnrin, yálà ó lè jẹ́ obìnrin. eléyìí jẹ́ àyànmọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá pé lágbájá o àkọ́bí ni mo fẹ́ kó wá, tàmàdó àkọ́bí ni mo fẹ́ kó wá. so tá a bá wá ń sọ̀rọ̀ nípa àkọ́bí, ó jáde nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún, Colossians chapter 1 verse 15. ó ní ẹni tí ń ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. ta la ń sọ̀rọ̀ nípa rẹ̀? ó jẹ́ Jésù Kristi, ọmọ aládé àlàáfíà. ó ní ó jẹ́ àkọ́bí gbogbogbò tó jẹ́ àkọ́bí Ọlọ́run. nítorí pé ká tó dá ènìyàn ni Kristi ti wà pẹ̀lú Ọlọ́run. kí òun pé ẹ wá ẹ jẹ́ kí á dá ènìyàn ní àwòrán ara wa. so Jésù ni àkọ́bí Ọlọ́run, ó jẹ́ àkọ́bí àkọ́kọ́ tó ti wà pẹ̀lú Ọlọ́run ká tó dáyà ayé àti gbogbo tó ń bẹ nínú. Jésù ni àkọ́bí Ọlọ́run, làkọ́bí gbogbo pátápátá. Number 1 àkọ́bí. ó wà nìyẹn. ó wà. tábà ní ká wá máa sọ wípé àkọ́bí ọmọ, irú àwọn ọmọ wo ni àkọ́bí jẹ́? gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú lẹ́ẹ̀kan wípé àkọ́bí ọmọ ó jẹ́ ohun tí Ọlọ́run mọ̀ nípa rẹ̀, ó jẹ́ ètò Ọlọ́run, ó dẹ̀ jẹ́ nínú àwọn iṣẹ́ tí Ọlọ́run ṣe. mo sọ fún wa lẹ́ẹ̀kan pé Jésù ni àkọ́bí àkọ́kọ́. nígbà tá a dá Ádámù àti Éfà, ó jẹ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. so nígbà tí Ádámù àti Éfà wá sí ayé, àwọn náà ní àkọ́bí gẹ́gẹ́ bí ọmọ àkọ́bí tí gbogbo ènìyàn mọ̀ sí Kéènì. so ìpinnu Ọlọ́run fún ènìyàn leléyìí pé ọmọ tá a kọ́kọ́ máa bí nínú ìdílé leléyìí, ọmọ tá a máa bí kẹ́yìn leléyìí, ọmọ tá a máa bí láàrin leléyìí. ṣùgbọ́n àkọ́bí ó jẹ́ ohun tí gbogbo ẹ̀dá mọ̀ tó dẹ̀ tinú ìdílé kọ̀ọ̀kan jáde. ohun tí gbogbo ẹ̀dá mọ̀. ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí, àsìkò wà fún yín àtẹ̀jíṣẹ́ ẹ lè jó wọlé o, àmàjọ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wá ní ẹrù orí àkọ́bí máa ń pọ̀, ṣé lóòótọ́? bẹ́ẹ̀ lọ́nà wo? ẹ ṣe ẹrù orí àkọ́bí máa ń pọ̀. ìdí ni wípé ó jẹ́ ọmọ tí ìdílé kọ́kọ́ rí. so ohun tí ó máa ń mú ẹrù wọn pọ̀ ni wípé àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn, àwọn náà máa wò gẹ́gẹ́ bí àkọ́bí. tí wọ́n bá rí nǹkan kan tó rú wọn lójú, wọ́n mọ̀ wípé àkọ́bí ti wà nínú ìdílé yẹn káwọn tó débẹ̀. so àkọ́bí náà máa lọ bá pé ẹgbọ́n o, ẹ̀yin lẹ ti kọ́kọ́ wà nínú ìdílé yìí,
ẹ ti mọ ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀, ẹ ti mọ ọ̀tún, ẹ ti mọ òsì, ẹ ti mọ wájú, ẹ ti mọ ẹ̀yìn, ẹ̀yin lẹ ti rí gbogbo ẹ̀ tán káwá tó dé. So tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹlẹ̀, àkọ́bí náà máa ń tọ̀ ọ́ lọ láti lè jẹ́ kí ó fi tó kó tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan yẹn. So ló fi máa ń dàbí wípé àkọ́bí jẹ́ èèyàn kan, àwọn tó kù lépọ̀ tán jẹ́ bíi 10, ṣùgbọ́n gbogbo ẹrù 10 yẹn ó máa ń sábà wà lórí àkọ́bí nítorí pé ó jẹ́ ọmọ tí ìdílé ní kọ́kọ́ bí. Òun ni ẹrù ṣe máa ń pọ̀ lórí wọn. Nínú owó la lè gbà jẹ́ àkọ́bí. Ṣé mo pé inú àwọn ẹbí mi máa wà ẹni tó bá jẹ́ àkọ́bí kò ní fà, kò ní sún, ó máa wà lójú kan ní bí omi. Ẹni tó bá wà lẹ́yìn ló máa ọwọ́ ẹ̀ á lọ sókè. A di pé àwọn nǹkan tó yẹ kí àkọ́bí máa ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn á wá máa ṣe. Àwọn ni ẹwẹ́ fi ẹ̀gbọ́n wálẹ̀ fi gọ́ẹ́dẹ̀dì ní wọ́n mú jáde. Kí ló ń ṣẹlẹ̀ nírú ìdílé bẹ́ẹ̀? Kí ló ṣẹlẹ̀? Àkọ́bí máa ń ní ogun tó pọ̀ dáadáa. Kí ló dẹ̀ máa ń mú ìdí ogun wọn wá? Ó pọ̀ lóríṣiríṣi ní gbogbo rẹ̀. Gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ Yorùbá, àwọn baba ńlá wa máa ń ní tí ọkọ àtìyàwó bá ti gbéra wọn níyàwó, tán bá bímọ àkọ́bí, àwọn náà máa ń dúró gẹ́gẹ́ bí ẹni tó máa ṣètò láti fún ọmọ yẹn lórúkọ. So gbogbo àwọn ẹbí tó bá rọ̀gbà yí irú ẹni bẹ́ẹ̀ ká ló máa wà níbi ètò yẹn. Wọ́n á ní ẹ jẹ́ á ṣètò nítorí pé ó jẹ́ àkọ́bí, kò tí ì ṣerú ẹ̀ rí. So àwọn ẹbí tí ẹni yẹn gan ò mọ̀, wọ́n á wá láti ṣètò yẹn. Bí Ọlọ́run dẹ̀ ṣe máa ń lo àwọn ìránṣẹ́ Ọlọ́run pé ìran láti fi hàn pé ọjọ́ iwájú ènìyàn yìí làwọn ẹni inú òkùnkùn náà máa ń rí ìran. So kété tó máa ti wá, wọ́n ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀, wọ́n ti mọ irú ìṣẹ̀dá tó ní. So ogun máa ń sábà dìde láti inú ìrìn àjò yìí. So tí òbí ò bá dẹ̀ wá múra sírú ọmọ bẹ́ẹ̀, ló fi máa ń dàbí wípé ẹni tá a pè lórí ó wá ń dì í. Lórúkọ Jésù mo súre fún gbogbo ẹ̀yin àkọ́bí tẹ́ ń gbọ́rọ̀ mi ní sáà tí àkókò yìí. Ogun tó lè mú orí yín dìrù nítorí pé ẹ wà nínú ìpéjọpọ̀ yìí, Ọlọ́run á mú kúrò. Àmín Jésù. Tó túmọ̀ sí pé òbí ní eré láti sá pàápàá jùlọ ìyá lórí àkọ́bí. Ẹni tó bá wá jẹ́ wípé pé àwọn pẹ́rẹ́ǹtì kan máa wà tẹ́kí tó bá ti bímọ kan, wọ́n á kúrò, wọ́n á ìpínyà dé bá wọn, ilé àlọ́fẹ́ lòmíì, ìlòhùn náà àlọ́fẹ́ lòmíì. Ọmọ yẹn wá jẹ́ àkọ́bí, tàbí bóyá ikú ló dé tó gbà àkọ́bí, ọmọ yẹn wá jẹ́ àkọ́bí fún ìyá, á jẹ́ àkọ́bí fún bàbá, tàbí tó yẹ pé bóyá fẹ́yàwó lé ìyá ẹ̀ ni, tó jẹ́ pé á ṣàdádúró, á jẹ́ àkọ́bí ní father side, á tún jẹ́ àkọ́bí mother side. Ṣógun ọmọ yẹn ṣé méjì ló kún ẹ wá dé? Àpògùn kan yẹn náà ló ṣì ní. Ẹ ṣe ìrìn àjò àkọ́bí láyé ó ní agbára. Pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ ìrìn àjò nípa àkọ́bí, mo sọ fún wa wípé obìnrin láti múra sí àkọ́bí ọmọ dáadáa. Ìdílé léyìí, ìdí àkọ́kọ́ ni wípé tí ènìyàn bá rogun jà lórí àkọ́bí tó bá ṣẹ́gun, ìwọ̀nba ni wàhálà ẹ̀ máa jẹ́ lórí àwọn tó kù. Kí ni ìdí ni wípé àwọn àkọ́bí máa ń gbógun wá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bá a ṣe rí nínú ìwé Isaiah 49 Genesis 49 verse 1. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó jáde níbẹ̀ gẹ́gẹ́ bí àkọ́bí. Ó ní Jákọ́bù sì pe àwọn ọmọ rẹ̀, ó sì wí pé ẹ kó ara yín jọ kí èmi kí ó lè rí ohun tí yóò bá yín lẹ́yìn ọ̀la fún yín. Ó ní ẹ kó ara yín jọ kí ẹ sì gbọ́, ẹ̀yin ọmọ Jákọ́bù, kí ẹ sì fi etí sí ti Ísírẹ́lì bàbá yín. Rúbẹ́nì, ìwọ ni àkọ́bí mi,
agbára mi àti ìpilẹ̀ṣẹ̀ ipá mi, títayọ ọlá àti títayọ agbára. Ẹni rírú bí omi, ìwọ kì yóò lè tayọ. Ẹ wo orú ègún ńlá bẹ́ẹ̀ yẹn. Tí a bá tẹ̀síwájú ní bíbélì dáadáa, a ó rí i pé Rúbẹ́nì gan kò ní ìpín nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì kan tó dé ilẹ̀ ìlérí ló ti ní ìpín tirẹ̀. Kò jẹ́ orí ọ̀fẹ́ nínú ilẹ̀ ìlérí yẹn nítorí ègún tó ti ń bẹ ńlẹ̀ fún. torí kó jẹ́ àkọ́bí ni. Torí pé ó jẹ́ àkọ́bí kọ́ nìkan. Ó ṣeé ṣe ó wu ìwà kan fún bàbá ẹ̀, bọ̀ òun lè má wò pé ó jẹ́ ìwà ìtọ́. Ṣùgbọ́n ìwà ìtọ́ ni ègún yìí fi jáde. Ẹ wá gbogbo wa la dẹ̀ máa ń kọrin pé àwa ni ìran Ísírẹ́lì ní Áfíríkà. Ègún yìí ti wà lákọ̀bí fún ọmọ Ísírẹ́lì. Àwa dẹ̀ jẹ́ ìran wọn. Ẹ wá ní káwa tá a jẹ́ òbí káwa máa múra sí àkọ́bí. So tó bá ní wọ́n ń pe ilẹ̀ Ísírẹ́lì, àwa wà yìí ó wà nínú orin kérúbù wa gan pé àwa ní ìran Ísírẹ́lì láfíríkà. So irú àkọ́bí tó ti jáde nílẹ̀ Ísírẹ́lì tí ègún dẹ̀ wà lórí ẹ̀, àwa tá a wá pera wa ní ìran wọn, ẹ gbọ́ kí la wá máa ṣe? nípinnu ènìyàn. Àti nípinnu ènìyàn. So a gbọ́dọ̀ fún àmúre wa lórí àkọ́bí dáadáa. ẹ̀yọ́ rẹ̀ lé 07041346046 07041346046 tàbí 09036008777 òun lè fi máa dá sí ètò fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé táìmù tẹ́yìn bá wo ètò lẹ́yìn máa ń pè ẹ wá máa pè sórí program oní program ẹ tẹ àtẹ̀jíṣẹ́ o ẹ má wá pè sórí program ẹlòmíì báyìí àti wà nílẹ̀ àgọ́dọ̀ báyìí ẹ pè tí ẹ bá ní ìbéèrè ẹ̀yin tẹ bá ní ajá àkọ́bí tàbí tẹ bí àkọ́bí tẹ ní nǹkan tí ẹ ń pè tí ojú ìjà tó kọ yín ẹ pè wọlé báyìí bí ètò ṣe ń lọ. Tá bá wá ní kí a wò àwọn ìgbésẹ̀ wo ni ọmọ àkọ́bí lè gbé? Ẹ ṣe ọmọ àkọ́bí ní ìgbésẹ̀ tó máa gbé, bọ̀ pàápàá jùlọ ìyá mi ìgbésẹ̀ pọ̀ jù. Díẹ̀ níṣẹ́ tí àkọ́bí máa ṣe. Nítorí tí òbí bá gbé ìgbésẹ̀ lórí ọmọ gẹ́gẹ́ bí àkọ́bí, wàhálà tó máa ṣe lórí àwọn tó kù kò ní pọ̀. Nígbà tákọ́bí bá ti dúró gẹ́gẹ́ bí àkọ́bí bí orí, ṣé mọ̀ wípé wàhálà òbí máa dínkù. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Tí a bá wá rí ẹni tó jẹ́ wípé bí àwọn òbí ẹ̀ ò gbé ìgbésẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí àkọ́bí, òun ló máa múra láti gbàdúrà. Tí àwọn òbí ẹ̀ ò gbé ìgbésẹ̀, ó máa múra láti gbàdúrà gidi. Tá a bá rẹ́ni tí òbí gbé ìgbésẹ̀ náà lé lórí, òun náà máa múra nítorí ohun tó dára. Òun fi àdúrà. Ohun tí ó kù díẹ̀ káàtó, òun fi àdúrà. Bíbélì wípé tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo máa ṣe? Olódodo máa gbàdúrà ni. A kún fún àdúrà àti àwẹ̀. Nítorí pé Bíbélì wípé láìsí àwẹ̀ àti àdúrà, iṣẹ́ ìyanu ọkàn lórí ṣiṣẹ́. ṣé rí ilé ayé ń lọ à ń tọ́ ilé ayé tó jẹ́ wípé àwọn òbí tó wà ń tà ń sìn ó yẹ káwọn gan ṣì máa wà lọ́ndà òbí wọn ni tó wá ń bímọ. Báwo ló ṣe fẹ́ tèkì ẹ̀? Torí pé most of àwọn tó wà ń tà ń sìn tó jẹ́ àwọn ọmọ tó wà ń tà ń sìn oríṣiríṣi là ń rí lọ́wọ́ wọn. Ṣé òbí wọn jẹ́ ká kọ́sẹ̀ mú báyìí, ṣé òbí wọn ò ṣiṣẹ́ lórí wọn ni tí ó fi di pé oríṣiríṣi ìwà ló ń ti ọwọ́ wọn bọ́ta? Ọmọ ilé ta lé wọn ò dé rí báyìí ilé wọn o, ta ló sọ ọmọ yìí di báyìí? Ọmọdé yìí dẹ̀ wà brilliant tó wà ní primary secondary school tó dé secondary school tó báyìí ilé ayé ẹ̀kọ́ ṣe ń jì ní wọ́n tún máa dáṣà kan wọn lọ́gbà sátidé lọ́wọ́ gbé sunday lé lọ́wọ́
a wá bẹ̀rẹ̀ sí ní mú gbogbo àwọn nǹkan tí ò yẹ kó mu tó yẹ ká máa sọ lórí ètò. ṣé lórí àwọn àkọ́bí. àkọ́bí la ṣe sọ wọ́n ní abẹ́ẹ̀rí ni òun ni first born lágbájá òun ni first born tàmẹ̀dá. ṣe rí ogun àkọ́bí máa ń pọ̀ ìdí ni wípé òun ni gbogbo ẹbí máa ń mọ̀. kí ló fi jẹ́ pé ẹbí máa ń mọ àkọ́bí ni wípé nítorí pé ó jẹ́ àkọ́bí yẹn ẹni tí ó rìn lọ́jọ́ yẹn a ní kán gbé nǹkan rùn débẹ̀ pé lágbájá bímọ àkọ́bí ni àjọ máa bá ṣe ni. so òun ni gbogbo ẹbí máa ń mọ̀ wọ́n èyí sábà á mọ àwọn ọmọ tó bá kù tó bá wà láàrin àkọ́bí náà máa ń sábà mọ̀. so ẹni tó ti wá mọ̀ táwọn ènìyàn dẹ̀ ti wá wádìí rẹ̀ tán ti rí pọ́nmọ ológo ni òun ló máa gbọ́n ìyá ìyá nù ló máa gbọ́n ìyá bàbá nù ló máa tọ́jú àwọn àbúrò ẹ̀ wá ní kán má dání àjò rẹ̀. alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe lórí àwọn àkọ́bí nìkan ó tún bá àwọn tí kì í ṣàkọ́bí wí. tí ẹlòmíì bá bímọ kò sẹ́ni tí ò ní gbé lẹ̀ fún. a ní ní alágbájá ẹ ṣáà igbe èèyàn ló máa ń tọ ilé ayé ò gbà bẹ́ẹ̀. nípa bẹ́ẹ̀ ẹni tí ò bímọ rí tó bímọ ṣé mọ̀ pé kò tí ì lè mọ lára láti dá gbé bọ̀bí nínú pé kò mọ lára láti dá gbé yẹn ló ti gbọ́dọ̀ dá gbé láti fi ṣàláàbò lórí ọmọ yìí. àkọ́bí rèé o ogun tó ń ja bàbá rẹ̀ ó ń bẹ nínú ìrìn àjò ó máa wà nínú ìrìn àjò ẹ̀. ogun ti yá ó máa wà nínú ìrìn àjò ẹ̀. eléyìí tó jẹ́ ìpìnlẹ̀ láti inú ẹbí wá ìyẹn náà máa parapọ̀ mọ́. nítorí pé ó tún wá jẹ́ àkọ́bí wọ́n tún wá rí i pé ọmọ tó máa ní ẹnu ọ̀rọ̀ tó máa ní ọmọ ọlá tó máa ní owó tó máa ní ògo àwọn tó tún máa bínú ògo yẹn ìyẹn náà tún pẹ̀lú ó ti dọ̀nà mélòó. ti ń lọ bí ọ̀nà mẹ́fà jù bẹ́ẹ̀ lọ. so ẹ wá ní pé ẹrù tó wà lórí àkọ́bí ó pọ̀ lórí. ẹ wo èyí tí àwọn òwò ẹ̀jẹ̀ ń sáré dé òkè lọ́hùn náà ẹ̀jẹ̀ náà ni pé èyí tẹ fún àyín tẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ̀ tẹ darapọ̀ mọ́ wa tàbí ẹ ti míìsì ẹ̀ kò sáré pé àwọn orí tètè wà online ẹ̀ ká sáré darapọ̀ mọ́ àkọ́bí ọmọ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àkọ́bí ọmọ báyà ní pé àwọn àkọ́bí ẹni típìlẹ̀ bá bàjẹ́ kí lolódodo fẹ́ ṣe báwo làwọn ìpìlẹ̀ ṣe fẹ́ ṣe foundation wọn wọ́n máa wá fojú ọmọ wọn mọ̀ pé báyìí ni foundation yẹn o ó yá ẹ máa mọ̀lẹ̀ ìyẹn àwọn òbí nìyẹn o. ẹ ṣe oríṣiríṣi òbí ló wà. ohun tó lè mú kí ogun àkọ́bí tún pọ̀ jù mo máa yànnàná ẹ̀ fún wa lẹ́sẹẹsẹ. pàápàá jùlọ ìyá ó gbọ́dọ̀ kíyèsára dáadáa. kò sí ọmọ téèyàn máa bí láyé tó ò ní nífẹ̀ẹ́ ṣùgbọ́n nínú àwọn ọmọ tá a máa ń bí a máa ń nífẹ̀ẹ́ ìkan jù ní ìlú. so tí ó bá wá lórí ọ̀fẹ́ láti jẹ́ kó o nífẹ̀ẹ́ ìkan jù ní ìlú má fi hàn lójú. ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Jákọ́bù àti Ísọ̀. tá a bá fẹ́ fi sí ojú ọ̀rọ̀ dáadáa tó jẹ́ bí olùka bíbélì dáadáa tó tẹ̀ yìí á rí i pé tá a bá fẹ́ pariwo àkọ́bí nínú tó jẹ́ ọmọ tí Ísákì bí Ísọ̀ lákọ́kọ́ máa mú. ṣùgbọ́n nítorí pé ìyá wọn fẹ́ràn Jákọ́bù dáadáa ó lo ète láti gbógun ìbí lọ́wọ́ Ísọ̀ gbé fún Jákọ́bù.
nítorí àkókò. Nígbà tí ìrìn àjò yẹn lọ, ìsọ̀ lọ bá bàbá ẹ̀ pé ohun tó rán mi ni mo gbé dé yìí. Bàbá ẹ̀ wò wípé ṣé wọ́n kọ́ ló kọ́kọ́ gbé nǹkan wá fún mi, ẹran tí mo ní kó lọ pa pé mo fẹ́ jẹ, mo fẹ́ fi sórí fún mi, láì mọ̀ wípé ìyá wọn ti lé èdè obìnrin. Kí ni ọ̀rọ̀ tó jáde látẹnu Isaac ni wípé èmi ti ṣe gbogbo àdúrà tí mo fẹ́ sọ fún àbúrò rẹ tán, mi mọ̀ pé kì í ṣe wọ̀, ṣùgbọ́n nǹkan kan sọ tí mo fẹ́ sọ fún ẹ lélẹ́yìí o, nígbà tó o bá di alágbára ló máa lè bọ́ àjàgà yìí kúrò lọ́rùn ara mi, láì ṣe pé yìí sọ̀múra dáadáa. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run kò bá ti ṣẹ níwájú. Ohun tí Jákọ́bù gbèrò ni wípé ibi tó ń fi sọ sí yóò máa bá, ṣùgbọ́n bá nínú ọlá àti nínú, ṣùgbọ́n nígbà tó gbàdúrà yìí tó rí àjàgà yẹn bọ́. Eléyìí wá látọ̀dọ̀ òbí. So gẹ́gẹ́ bí òbí tó bá ní orí ọ̀fẹ́ láti ní kó fẹ́ràn ọmọ kan, o gbọ́dọ̀ fi hàn, torí kó máa mú ogun wá nígbà ní gbogbo ìgbà. Pàápàá jùlọ kò sẹ́ni tó máa bímọ láyè tí ò ní nífẹ̀ẹ́ àkọ́bí ẹ̀, nítorí pé gbogbo ìfẹ́ yẹn ó ti máa wà lórí ọmọ yẹn, àti bàbá àti ìyá. Ìfẹ́ yẹn orí ọmọ yẹn náà máa dá sí. Nígbà tó bá ń bímọ míì náà máa yọ díẹ̀díẹ̀ kúrò nínú ẹ̀ láti nífẹ̀ẹ́. So ọmọ mi tá a bí tó ti ń rí pé àkọ́bí mà ló fẹ́ràn jù, ẹ wá ní kéèyàn náà wá dìde wọn. Actress máa bẹ̀rẹ̀. So ìmọ̀ràn yìí wá fún àwọn òbí wọn láti ṣàkíyèsí dáadáa. Tó bá wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ òbí, ọmọ náà gẹ́gẹ́ bí àkọ́bí kò gbọ́dọ̀ fira ẹ̀ lẹ̀, nítorí pé àkọ́bí ló máa ń sábà jìyàn ègún nínú ìdílé. Ó gbọ́dọ̀ jẹ́ alágbára, òun náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó níbẹ̀rù Olúwa, ó gbọ́dọ̀ pa òfin Ọlọ́run mọ́, kó dẹ̀ máa gbàdúrà láìsí àti láìsàárẹ̀. Kí ọ̀rọ̀ tó jáde nínú Bíbélì yìí bá lè jáde lẹ́nu ẹ̀ wípé oníkálukú ni yóò gbọ́ ẹ̀sìn dédé ara rẹ̀. Ẹ mọ̀ pé Bíbélì sọ, ó ní a ó bẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìkẹrin. Bíbélì tó sọ̀rọ̀ yìí náà ló tún sọ o pé oníkálukú ni yóò ru àìṣedéédé ara rẹ̀, kóhùn yẹn tó lè jáde sí i, ajẹ́ni tó ní ìbẹ̀rù Ọlọ́run, ajẹ́ni tó ń pa òfin Ọlọ́run mọ́, ajẹ́ni tó ní agbára láti gba àdúrà láìsí àti láìsàárẹ̀, kó dẹ̀ rántí Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀. Ẹ jẹ́ kí n mú àtẹ̀jíṣẹ́ ìwá ẹni ní ẹ̀ka sọ́mà Àbáyọ̀mí from Igbogbo. Good program. Is there any special prayer that the firstborn should be taking? Ẹ kú ètò. Ẹ ṣe dáadáa. Gẹ́gẹ́ bí ìjọ wa ń sìn yìí, a gbé ètò kan kalẹ̀, a máa ń pè ní àṣálẹ́ àkọ́bí. Àwọn míì náà máa ń darapọ̀ mọ́ ìrìn àjò yìí, ṣùgbọ́n lórí àdúrà wa tó máa ń pọ̀ jù lórí àkọ́bí ni. Ó wá jẹ́ ètò látọ̀dọ̀ Ọlọ́run wa, tọ́lọ́run náà dẹ̀ mọ́rú àwọn ẹrù tán rù kétò yìí tó wá. Ó ní àwọn àdúrà, ṣùgbọ́n rú ẹni bẹ́ẹ̀ ó máa ní ẹni tí yóò máa tọ́ sọ́nà, tí kò ní tọ́ sí ọ̀nà míì o, ká tọ́ sọ́nà pé ó yá ìgbésẹ̀ báyìí ló kù tó máa gbé, kò ní jẹ́ ẹni tó máa jìnnà sí Ọlọ́run. Mr. Adigun from Majido, Mr. Adigun wa wọ́n ní ìyá wa òrèǹtẹ̀ ẹ kú ètò, ẹ bá wa kí mọ́mì o. Oyeniyi Azeez from Agbado Crossing. Can I have her number? I need to talk to her, please. Na firstborn I be o, but I hate her saying, okay, I heard Lofeko saying something that pertain to my own. Thank you. Ó ní òun gbọ́ tí ẹ sọ̀rọ̀ nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ òun wípé òun ní láti ní nọ́mbà yín. Then Bisi from Igbolomu.
Eko, this is my first time of watching. Orente, Oga, please help me to greet this mommy. I know her somewhere, but I don't know. She's a nurse. I know her. Help me to greet her. See the way she's talking. Àwọn èèyàn tó mọ̀ yìí lélẹ̀. Wọ́n ní she's a nurse. Wọ́n mọ̀ yìí. Ẹni náà ní good afternoon. Kò sọ orúkọ ẹ̀. Good afternoon. Nice one. This is my first time of watching this program, but I know Owutu FM has been watching Kanka inú ìwé ìròyìn, but this is my first time of watching this. Otiko, I be firstborn, no. I can't get firstborn, but I don't leave my husband. Only firstborn, no. No, ti bí firstborn. Ó dẹ̀ ti fọkọ lẹ̀. So o ní láti kún fàdúrà dáadáa. Ó ní láti. Nítorí pé tí ò bá gbàdúrà ohun tó ṣe yẹn ó ṣe é ṣe kó sọ wọn gẹ́gẹ́ bí àkọ́bí. So mo fẹ́ béèrè kan. Báwo ni ègún ṣe ń jáde tó fi ń ràn? Ẹ ṣe